àsọdúnmọ́dún àwọn àsọdúnmọ́dún àsosùmọ́sù àwọn àsosùmọ́sù. Níbo ni kẹ́ ẹ bá ráyè jíjẹ sí i? Wọ́n ti ń dà fún yín kan nídìí ìbàjẹ́ láéláé. Olúfẹ́mi Babátúndé ti sọjọ́ bí lọ ni mo wá kí oríire àfihàn ní lọ́mọyé ọ̀ní sí ìrẹ̀tẹ̀. Orí bọ́ ni wọ́n lè rẹ̀ wá o. Ikú ìtọ́jú oníbọn dẹ̀dẹ̀rẹ̀ ṣe bùsùn lásán lọ́rùn bá ẹgbò ẹ̀tọ́ ẹ̀bọ̀ gbàjẹ́ nítorí òun sáré ọmọ láṣà dání ìwáyé. Kàn nídùn tó bá ò bá ìtìyàn lọ́dún wọn ọba. Mọ̀ríbá ọba mi bàbá tí jọ máa ju mi ṣe. Ọmọ tí ò jẹ́ ká mú ni mo kọ́ mú mi lọ. Rẹ̀mí Akéwì mo tún dé o. Ọmọ Ẹdújọ bí mo tún dé o. Èyí tí ń ṣe lónìí ò ní wù mí lásán lọ́rùn bá. Olúfẹ́mi Babátúndé wọ́n bá ọdẹ bàdà àwọn bàbá tó gbé bí ọlọ́mọ gọ̀gẹ̀ gbá sánilẹ̀ o. Ń bá wù ní ṣe bálú àwọn bàbá tó gbé bí yín lọ́mọ gangan. Òwò àgùntàn ló burẹ́ wá ohun ẹ̀bọ̀ láfi ṣe tó dìde èèyàn ló burẹ́ wá lówó ẹbẹ́ rẹ̀ ni ó gbé onítọ̀ òun lọ nílé bàbá tó gbé bí yín lọ́mọ gangan ẹ̀yin lọ́mọ rò mí ò pagi bẹ́ẹ̀ ló rò mí ò pọ̀pẹ́ ọmọ rò tí pa àgbàgùdà ni wọ́n kí wọ́n nílé bàbá tó gbé bí yín lọ́mọ gangan ṣé bí wọ́n mú lóró kílẹ̀ àwọn bàbá tó gbé bí yín lọ́mọ gangan gbámọ̀lẹ́sẹ̀ bí ọmọ gbòǹgbà kálá o ṣé bó sì lẹ́kùn palẹ̀ òkúndé ni wọ́n kí wọ́n nílé bàbá tó gbé bí yín lọ́mọ gangan ẹ̀yin lọ́mọ ń dúdú sí nílé ọmọ nípa ọmọ bẹ́ẹ̀ sí ẹ̀yin lọ́mọ jòjò lọ́fọ̀ máa jógbẹ́rù máa jógbẹ́ ẹ̀kọ́rú ní sí ní ẹ̀kọ́ kì í sí yàn lẹ́gbà bá ní báyìí sí o lẹ́gbà kan bá ní báyìí sí kéjì àti ní báwa náà ní ẹgbẹ́ ọmọ ní sáà bí ọmọ gbòǹgbà kàlà.